Lẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Iyabo Ojo àti Lizzy Anjorin Nile Ẹjọ. Èyí ni ohun tó ṣẹlẹ̀ níbi ìgbẹ́jọ́ tó wáyé láàrin Iyabo Ojo àti Lizzy Anjorin ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 18 oṣù tá a wà yìí. Arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa ni tó ṣẹ̀ṣẹ̀ fọmọ fọ́kọ láìpẹ́ yìí tí wọ́n tún máa ń pè ní Queen Mother ni. Iyabo Alice Ojo ló pe òṣèré ẹgbẹ́ rẹ̀ Lizzy Anjorin tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní yèyé mẹ́sàn-án lẹ́jọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìdúnkokò mọ́ni lórí ayélujára. Lásìkò ìgbẹ́jọ́ náà tó wáyé ní ilé ẹjọ́ gíga kan nílùú Èkó ni agbẹjọ́rò fún Lizzy Anjorin amòfin Ọlábíyì Adémọ́lá ti ṣàlàyé pé wọ́n ti sún ẹjọ́ náà síwájú di ọjọ́ 9 oṣù keje ọdún 2025 tá a wà yìí. Amòfin Ọlábíyì sọ pé wọ́n sún ìgbẹ́jọ́ náà síwájú láti fún àwọn méjèèjì láti gba ìdájọ́ lórí ẹ̀bẹ̀ tí àwọn igun méjèèjì gbé síwájú ilé ẹjọ́ tẹ́lẹ̀ ni. Agbẹjọ́rò yìí tẹ̀síwájú pé lára àwọn nǹkan tí wọ́n kó gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi tako àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni agbẹjọ́rò Iyabo Ojo sọ pé kò kún tó ní ìdí èyí ni àwọn fi rọ ilé ẹjọ́ láti fún wọn ní àǹfààní láti ṣe àtúnṣe kí wọ́n lè gbé ẹ̀sùn náà padà síwájú adájọ́. Ọkùnrin tó jẹ́ agbẹjọ́rò Lizzy Anjorin sọ pé ọjọ́ 9 oṣù kejì ọdún tá a wà yìí ni wọ́n sún ìgbẹ́jọ́ náà sí. Nígbà tí oníròyìn béèrè lọ́wọ́ agbẹjọ́rò yìí pé ṣé ó lè fọwọ́ rẹ̀ sọ̀yà pẹ̀lú ìdánilójú pé ẹjọ́ náà máa ré sí ọ̀dọ̀ wọn àti pé Lizzy Anjorin máa jàre Iyabo Ojo, ó ní tí èèyàn bá sọ bẹ́ẹ̀ a jẹ́ pé onítọ̀hún ti mọ ìdájọ́ tí adájọ́ fẹ́ dá nìyẹn tó sì lòdì sófin. Nítorí náà kí kálukú dúró di ọjọ́ 9 oṣù kejì ọdún 2025 ìyẹn oṣù tó ń bọ̀ tí ìdájọ́ náà yóò wáyé kí àwọn tó lè sọ bóyá ẹjọ́ náà yóò fọ́re tàbí kò ní fọ́re. Bí ẹ ò bá gbàgbé, Iyabo Ojo ló gbé Lizzy Anjorin lọ sílé ẹjọ́ nínú oṣù keje ọdún tó kọjá fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́, ìdúnkokò mọ́ni pẹ̀lú bó ṣe ń bú àwọn ọmọ òun àti ọkùnrin tí òun fẹ́. Bẹ́ẹ̀ ló ní ó ń pe òun ní àwọn orúkọ kan bíi ṣẹ̀pẹ̀tẹ̀rì nígbà náà. Ó ní bó tilẹ̀ jẹ́ pé Lizzy kì í dárúkọ òun tó bá ń sọ̀rọ̀, ṣùgbọ́n pẹ̀lú gbogbo àdàpè orúkọ náà, gbogbo èèyàn ló máa ń mọ ẹni tó ń báwí nínú àpèjúwe tó máa ń ṣe. Nígbà tí ìgbẹ́jọ́ náà wáyé nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá yìí, adájọ́ tó ṣe ìgbẹ́jọ́ náà, onídàájọ́ Ọlábísí Akínládé bẹ̀ àwọn òṣèré méjèèjì yìí láti parí ọ̀rọ̀ náà ní tùbínùbí kí wọ́n gba àlàáfíà láàyè gẹ́gẹ́ bí òṣèré, abiyamọ àti àwòkọ́ṣe láwùjọ. Ó ní ó yẹ kí wọ́n máa la ipa rere sílẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ni. Nítorí náà òun rọ̀ wọ́n pé kí wọ́n dẹ́kun bíbú ara wọn lórí ayélujára kí wọ́n sì tọwọ́ ìjà bọlẹ̀ tí àwọn méjèèjì sì gbà láti gba àlàáfíà láàyè. Ṣùgbọ́n kò jọ pé àwọn méjèèjì mú àdéhùn wọn yìí ṣẹ nítorí Lizzy Anjorin tẹ̀síwájú nínú àwọn ṣó rẹ̀ tó máa ń ṣe tí Iyabo Ojo náà sì jáde nínú oṣù kínní ọdún tá a wà yìí láti kìlọ̀ fún Lizzy pé kó yé bú òun, àwọn ọmọ òun pẹ̀lú gbogbo ẹni tó súnmọ́ òun lórí ayélujára tí wọ́n sì padà sí ilé ẹjọ́ nínú oṣù kẹrin ọdún tá a wà yìí lẹ́yìn tí agbẹjọ́rò Lizzy Anjorin sọ pé kì í ṣe pé wọ́n ti parí ẹjọ́ náà. Ó ní onídàájọ́ kan gbà wọ́n ní ìmọ̀ràn pé kí wọ́n yanjú ẹ̀ ní tùbínùbí ni kí wọ́n yé bá ara wọn jà tàbí fà wàhálà lórí ayélujára. Ṣùgbọ́n ilé ẹjọ́ ò ní kí àwọn má padà wá mọ́ tàbí kó ní káwọn lọ yanjú ẹ̀ lábẹ́lé. Ó ní ká ní wọ́n sọ bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí wọ́n má rí àwọn nílé ẹjọ́ mọ́.